lórí ìkànnì AIF Media. Dìde ẹ̀yin ará wa ká jẹ́ ìpè Nàìjíríà, ká fìfẹ́ sìn lẹwa pẹ̀lú kún àt'igbàgbọ, kí iṣẹ́ àwọn akọni wa kó má ṣe já sásán, ká sìn tọkàn tara ilẹ̀ tolóminira, àlàáfíà sọ́dọ̀kan. Ọlọ́run ẹlẹ́dà tọ́ ipa ọ̀nà wa, fọ̀nà hàn aṣáájú, kọ́dọ̀ wa mòtítọ́, kòdodo àti ìfẹ́ pọ̀ sí, káyé wọn jẹ́ pípé, sọ wọ́n dẹni gíga, kàlàáfíà ohun ẹ̀tọ́ lè jọba nílẹ̀ wa. AIF Media. Mo ṣe ìlérí fún orílẹ̀-èdè mi Nàìjíríà láti jẹ́ olódodo, ẹni tí ó ṣe é fọkàn tán àti olóòótọ́ ènìyàn, láti sìn ín pẹ̀lú gbogbo agbára mi, láti sa ipá mi gbogbo fún ìṣọ̀kan rẹ̀, àti láti gbé e ga fún iyì àti ògo rẹ̀. Kí Ọlọ́run ràn mí lọ́wọ́. Àṣẹ.